Hello everyone. Akọni ká sọ̀rọ̀ lórí Kabiyesi àti Olori Mariam Anako tí wọ́n ṣe wedding lánàá. It was a beautiful piece. It was a beautiful day. Very nice wedding. Everything was looking radiant. Àdúpẹ́ f'Ọlọ́run torí tí àánú rẹ̀ ó dúró títí láéláé. Àmọ̀ràn tèmi ni pé fún Kabiyesi ni wípé ṣé ọmọ yìí pé ẹ ti fẹ́ Mariam Anako. Kò dẹ̀ ní dá kí nǹkan tún ṣẹlẹ̀. A gbàdúrà kí nǹkan ṣẹlẹ̀ o. Eléyìí tó ti wọnú ilé yìí ó máa bá wa kalẹ̀, nǹkan kò ní ṣe. Olori Naomi wọ́n ní tàbá wí fọ́mọ ẹni ká gbọ́, tàbá sọ̀rọ̀ fún ni ká gbà. Àwí ìgbọ́ òun ló fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Olori Naomi ọmọ kékeré sì ní ẹ́ tó lọ fẹ́ wọn nílé ọba. Èmi fẹ́ gbà ẹ́ nímọ̀ràn ni o, Olori Naomi. Kò sí ibi tí ìṣe ò sí. Tó bá lọ ó fi Kabiyesi ló lọ fọ́kọ mi. Kò sí ibi tí ìṣe ò sí. Màmá ẹ̀ ló yẹ kó tọ́ ẹ sọ́nà. Òun ló yẹ kó tọ́ ẹ sọ́nà pẹ̀lú gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí. Nígbà tó fẹ́ Kabiyesi, ó ti mọ̀ pé ilé ọba ló lọ. Wọ́n dẹ̀ máa ń sọ wípé ilé ọlá ó ní ìyọnu. Ìgbà wọ́n tó wá lọ sílé ọba, ṣé o rò pé gbogbo ẹ máa wà rosy ni? Wọ́n ní bẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́ àfẹ́n tó bá forí tì dópin. Ó wá kúrò. Ṣé o mọ̀ pé àpọ́nlé àti iyì tí gbogbo wa fún ẹ á lè fún ẹ mọ́? Tá bá pàdé ẹ títí èsì lẹ́yìn ká kí ẹ Naomi ṣàlàáfíà ni. Tadé ní káwò nǹkan. Kọ́tà máa pè ẹ́ nìyẹn. Gbogbo àpọ́nlé, gbogbo ìyẹ̀yẹ tá à ń fún ẹ pé o rẹwà lóbìnrin torí pé o fẹ́ ọba, o fẹ́ Kabiyesi ni. Torí pé o fẹ́ ọba, o fẹ́ Kabiyesi. Màmá ẹ̀ kẹ̀dẹ̀ ló yẹ kó tọ́ ẹ sọ́nà. Bó tẹ̀ yẹ pé wàhálà wà nínú palace tó jẹ́ pé àwọn àlè lóríṣiríṣi wọ́n wá lóríṣiríṣi. Wọ́n níbi nǹkan téèyàn bá lọ sógun òun ló ń kọjú mọ́. Ó lè sọ pé Kabiyesi wọ́n náà lo ṣàdúró ní aya máa pọ̀ sí nídìílé Kabiyesi o, olórí máa pọ̀ láàfin o. Ìwà á dẹ̀ jókòó sáyé gbajúmọ̀ ọmọ ẹ̀. Ó lè lọ sọ kò sí nǹkan tó lè tó. Kabiyesi wọ́n ní bàbá. Kabiyesi wọ́n ní ìyá. Kabiyesi ó ní àwọn sisters. Kabiyesi ó láwọn cousin. Kabiyesi o wọ́n ní oríṣiríṣi àwọn èèyàn tó súnmọ́ wọn ká. Tó bá tẹ̀ wá wò káàkiri pé kò sẹ́ni tó lè fi ẹjọ́ sùn nínú ẹbí wọn o. Naomi ò lè sọ pé ò ní access sí governor Osun state àbí Kabiyesi of Osun state. Ó lè sọ pé ò ní access sí gbogbo wọn tó lè fẹjọ́ sùn pé Kabiyesi o nǹkan báyìí ló ṣe fún mi o, nǹkan báyìí ló ṣe fún mi o, nǹkan kan bẹ́ẹ̀ títí kan Kabiyesi Dèjì. Kabiyesi o kádépẹ́ lórí kíkọ́ bàtà pẹ́lẹ́sẹ̀ o. Kabiyesi o bàbá wa Ọ̀jájá kádépẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ o. Títí kan bàbá wa Dèjì of Àkúrẹ́. Ẹ lè sọ yín pé màmá ẹ pé ẹ lè rẹ́ni fẹjọ́ sùn pókè nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ nílé ọkọ mi o. Mo fẹ́ máa rí Kabiyesi ní àsìkò ìgbà tí mi rí Kabiyesi lásìkò nǹkan tó jẹ́ kí n máa ṣe báyìí ni. Ọlọ́run bless ẹ, Ọlọ́run fún ẹ ní oore ọ̀fẹ́. Kọ́tọ́ bá wọn ti ń wá lọ́jọ́ tó ti pẹ́ ọmọkùnrin làǹtìlanti. Ọlọ́run wá tara ẹ̀ ó fún ẹ. Kò ń ṣe mímọ̀ ṣe ẹ̀, kò ń ṣe pé bóyá o dáa tó, kò ń ṣe pé bóyá àdúrà tó mọ̀ ọ́ gbà ní. Lọ́lọ́run ṣe fún ẹ ní oore ọ̀fẹ́ yẹn. Ọlọ́run wá fún ẹ lórí ọ̀fẹ́ yẹn, wá bí ọmọ yẹn, ó bí sáàfin. Ó mọ̀ pé nǹkan tó ńlá lọ́lọ́run ṣe fún ẹ, nǹkan tó dá lọ́lọ́run ṣe fún ẹ. Ó wá mú ọmọ yẹn, ó tánù, ó gbé síta. Ó mọ̀ pé orí adé òun sùn ta ni, orí adé òun sùn ta. Ẹ wá lẹ́yìn jà, òun bá Kabiyesi jà lórí custody. Kabiyesi sì ń respect màmá ẹ̀ ní gbogbo nǹkan tó ń ṣe yẹn. Tí Kabiyesi bá pàṣẹ bẹ́ẹ̀ pààyè àtijọ́ ní fúnkan láyé ta wà pé kọ́ pàṣẹ pé ẹ lọ gbé Tadé ní káwò wá. Gba kíára fún Tadé ní káwò. Ìgbà báyìí ló lè máa wo Tadé ní káwò. Bóyá rẹ àwa balẹ̀ ń gbà yẹn. Gbogbo àwọn àbúrò ẹ̀ tó ń ṣoríṣiríṣi káàkiri àti ṣé màmá ẹ̀ ló fẹ́ gbé títí dọjọ́ alẹ́ ni? Ṣé bẹ́ẹ̀ ló fẹ́ gbé gbogbo ohun tó bá yá àti sinmi àti gbèrò gbogbo ohun tó bá yá wọn settle down. Á wá kùn wọ nìkan
wàá wá rí i pé wọn ò nífẹ̀ẹ́ dọ́kàn bí wọ́n ṣe rò pọ́n nífẹ̀ẹ́ dọ́kàn, ìfẹ́ tara wọn òun lọ ní. Ṣé ńgbà tí Simi tó bá rí tó ti jókòó tó rí ọkọ kan tó jókòó tì, wàá wá sọ fún pé Simi o òun àtọkọ ìwájà wá sọ pé kí Simi náà máa wá padà wá kó wá máa jọ yín nínú ilé yín, kí Simi náà padà wá máa jókòó síbẹ̀. Simi ò lè wá jókòó síbẹ̀, kò possible. The other sister tó ṣèkó mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó wọ́n fi ṣètì ẹ̀ Naomi, ṣé sister yìí ò fẹ́ sọ fún mi wípé kò ní ìṣòro nílé ọkọ ẹ̀? Kò sóbìnrin tí ò ní ìṣòro nílé ọkọ àfi tá bá ń parọ́ fúnra wa. Kò sí obìnrin náà tó máa sọ wípé marriage yìí o is all rosy and all that. Kò sí obìnrin náà tó bá sọ pé kó mú jáde, ẹ jẹ́ kó mú jáde kó wá sọ fún wa láti inú Bible gan wọ́n náà kà. Kò sí. King Solomon ìyàwó mélòó ló fẹ́? Ní ò dá mi lóhùn. Ní ò dá mi lóhùn. Ó wá ń ṣoríṣiríṣi òǹjó lórí social media. Ṣọ́rí sí olùmíní business woman ni, ṣọ́ọ̀mọ̀ ni business woman ni. Toró ṣì ń rówó gbà lọ́wọ́ ẹ̀ tẹ́ tó ránṣẹ́ half a million aṣọ ọjọ́ kan, tẹ́ ránṣẹ́ over 1 million aṣọ ọjọ́ kan. Toró ṣì ń rówó yẹn gbà tó ò bá ti sówó yẹn mọ́, wo lájú ẹ̀ rárá kò ṣàyìn yẹn. Ṣọ́rí Mariam Anako tó dé yìí tó bá pé sí olùmíní pé kó wá gbé aṣọ fóun, kó wá fún un láṣọ kó wá ránṣọ á rán fún un. Sí olùmíní ọ̀rọ̀ wọn ó dàbí àwọn alágbèmí síṣíà ni. Gẹ́ ká fi ọ̀rọ̀ Wàsíù ká fi ṣàríkọ́gbọ́n. Ibi tó wó bá wà ni Wàsíù máa fi sí. Ibi tó bá bẹ́ẹ̀ jà lẹ́ni tó bá pè fẹ́rẹ́ tó wó yọ Wàsíù wà lọ ṣeré mẹ́tọ́rẹ́ alágbé ni gbogbo everybody. Everything is all about money. Kò sífẹ́ kankan níbì kan. Ó kí ẹni tó bá lọ fẹ́ fẹ́ǹsìn inú sọ fún mi, ṣé o fẹ́ fẹ́yàn kan máa sọ fún mi pé ẹni tó fẹ́ fẹ́ǹsì yàtọ̀ sí Kábíyèsí, àwọn jẹ́ pé ẹni tí ò lówó tó Kábíyèsí. Ìwọ náà máa wọ ẹni tó lówó ni, ó mọ nǹkan tó jù ọmọ lọ níbi tó ti fẹ́ lọ, ẹni tó fẹ́ lọ olówó tó fẹ́ lọ bá. Ìsàlẹ̀ ọ̀rọ̀ ó níyọnu, ṣé o mọ̀ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́? Naomi dáhùn, ṣé o mọ̀ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ̀ẹ́? Tọ́ọ̀ bá rẹ́ni ṣí ẹ létí, ó yẹ kó wọ ẹni tó máa ṣí ẹ létí dáadáa. Kábíyèsí ní láti máa bẹ́ẹ̀ dráàgì custody Tadéníkáwò. Ó yẹ kí wọ́n pàṣẹ kán lọ gbé Tadéníkáwò ní kẹ́dẹ̀jọ́ agree ìgbà tó máa wo Tadéníkáwò. Ṣó ti yí ẹ? Because obìnrin kan ò lè máa wùwà bó ṣe ń wùwà yìí. Ìwọ ni kọ́kọ́ ló máa fi Kábíyèsí sílẹ̀. Àwọn olórí tó kù, àwọn olórí ayaba, bàbá Ọ̀yọ́, Aláàfin of Ọ̀yọ́, bàbá o, tí gbogbo wọn lọ sọ fún mi, gbogbo wọn ni wọ́n empower ara wọn. Lọ́n ṣe oríṣiríṣi, èyí tó ń taṣọ, èyí tó ń jẹ́ brand influencer, Naomi sọ fún mi iṣẹ́ wo ló ń ṣe? No, iṣẹ́ wo ló ń ṣe? Ojú fẹ́ jókòó ti ṣe church, kọ́ máa mówó wá, kọ́ máa dá ìyẹn ní iṣẹ́ tó fẹ́ ṣe. Iṣẹ́ wo? What is your qualification? Now that, okay, o fẹ́ Kábíyèsí mọ́, why don't you use that opportunity to go back to school? Kó lọ ṣe kíni? Kó lọ, just go back to school. You know what I mean? Go back to school and empower yourself. O kò lè máa lọ káàkiri kó máa lọ sórí social media kó máa jó bùgà. Àwọn wo ló ń bùgà? Àwọn wo ni lólólólólóló? Go, I am one of your lovers. In fact, I'm a very hardcore. Tí mo love gbogbo gbà tí gbogbo ní issues yẹn báyìí, mo máa ń fight against it ni. But mo wá rí pé ìwọ gangan, no. Mission ẹ sí Ilé-Ifẹ̀ ó yàtọ̀. Ó yẹ kó mọ̀ kó máa pàdé oríṣiríṣi nínú ilé ọba náà. Ó yẹ kó mọ̀ kó máa pàdé, ó yẹ kó máa mẹ́rin mọ̀ kó máa pàdé obìnrin oríṣiríṣi ní ilé ọba. Ìgbà tó ti ń rọ́ oríṣiríṣi ilé ọba yẹn, nǹkan tẹ́lẹ̀ jókòó tẹ́lẹ̀ ìjọsọ ni. Everybody ló pè ẹ́ tó bẹ́ẹ̀, kò sẹ́ni tó pè ẹ́ tí ò bẹ́ẹ̀. Ó yarí oníyẹn àfilá, ó ṣe mọ́ pẹ̀lú Kábíyèsí. Kábíyèsí ti gbéyàwó tuntun wọlé o, ó ti gbé Mariam Anako wọlé. And the way tí mo ṣe róbìnrin, at least òun wà more matured, ó máa wà more understanding towards Kábíyèsí. Ipe báyìí ni kẹ́ ṣe Kábíyèsí, báyìí ni kẹ́ ṣe Kábíyèsí. Ṣé wá tán ó tán báyìí lójú ẹ̀ Naomi? Tán bá ń bẹ èèyàn, èèyàn máa ń gbọ́ ni. Ṣó tán lójú ẹ̀ sìn? No, ṣó tán lójú ẹ̀? Kò sọ àti yóò lórí báyìí, you are now Naomi. Naomi Ogunṣeyi lórúkọ ẹ̀, not Ogunwusi. Regardless of anything. Because èmi ò mọ what came over, kò sí nǹkan tó sórí ilé ọkọ, kò sí. Àwọn tá bẹ̀sẹ̀ gan àti rórí ṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi. Wọ́n ti yan mú mọ́ra torí ọmọ ni.
màmá ẹ̀ gan tó wà mẹ́ẹ̀ tó ń kó yín tí dáàdì yóò wà pẹ̀lú ẹ̀ màmá ẹ̀ gan within her gan àwọn gan máa ṣe fẹ́ sọ pé màmá ẹ̀ ò ní àfíà ni with another person. Of course she will have an affair with another person. Of course she does. She does. Wọ́n wá ṣe wọ́n gbé obìnrin mi wọlé lẹ́yìn ẹ̀. Naomi sórí kan tí mo sọ lẹ́nìí lọ kọ sílẹ̀ ó máa bá gbèrò àtàwọn àbúrò àti ẹ máa jàgbẹ̀yìn ni and the reason ni pé wọn ò bẹ́ẹ̀ sọ tọrọ kan sí tiẹ̀ down bóyá torí pé o ṣì young youthful exuberance yẹn ṣì wà ní blood ẹ tó rò pé òkè mo ṣì lè explore the world and kìnìkan kò lè yé Naomi ṣojú kìsìkìsì ohun tí tó bá ti ń wọ age 40 tó o bá ti rẹ ni gbé ẹ sílé ló máa tell on you pé o ti ṣe the biggest mistake ilé ọkọ tó bá fẹ́ lọ fẹ́ sọ fún mi ṣe fẹ́ sọ pé bẹ́ẹ̀ kò ní sí issues máa wà bẹ́ẹ̀ no issues máa wà bẹ́ẹ̀ ṣé nínú Bible wọ́n sọ fún ẹ ní Bible pé tó bá fẹ́ kọ́kọ́ o orí cyber ni kò sì lọ kọ́kọ́ no èmi ò sọ pé bóyá Kábíyèsí ṣe one or two things pé bóyá nǹkan tó ṣe fún ẹ ò dàbí kan but at the same time ó ní béèyàn ṣe máa ń ṣe nǹkan tó bá bẹ́ẹ̀ sọ àwọn wọn náà jókòó wá tún rò pókè what are the pros and cons kí ni mo fẹ́ rí nínú ọ̀rọ̀ yìí wàá bá ti jókòó kó rárá jókòó ara ẹ̀ jẹ́jẹ́ kó dẹ̀ máa wo Kábíyèsí lọ́kàn kó mọ̀ pókè Tadé ni ká wò òun ló ń wò pé Tadé ni ká wò ni mò ń wò ó pé Ọlọ́run á ṣe kí ni Ọlọ́run á yanjú ẹ̀ wàá dẹ̀ farabalẹ̀ wàá bí nǹkan tó fẹ́ bí síbẹ̀ alẹ́sìgbà tí tó máa dé àrí nǹkan tó wọ̀ ńgbà tó máa fẹ́ Kábíyèsí tó kó lẹ̀kẹ́ white sọ́run bí àwọn ìyá olóòṣà bí àwọn ìyá ọlọ́ọ̀ṣun tó kó sọ́run tó ń lọ sí nígbà tó lọ sí chọ́ọ̀chì yín tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wọn ní chọ́ọ̀chì pé kí ni ṣó jẹ wọ́n lójú ni ó sì dàbí àlá lójú yín ọwọ́ ẹnìkan wò ẹsẹ̀ ẹnìkan wò nígbà tó lọ ṣe first service ní chọ́ọ̀chì ẹ̀ tó wọ blue dress báyìí tó gbé tọ̀ báǹsì tó múlẹ̀ kẹtìrà kọ́ńtà lóṣòdì tó kó sọ́wọ́ tó kó sẹ́sẹ̀ tó ní ó sì ń yà yín lẹ́nu ẹsẹ̀ yín ní kẹwò ọwọ́ yín ní kẹwò tó ń ṣoríṣiríṣiríṣi you have to stop it. now ó ti wá délẹ̀ tán sí wọ́n ti fẹ́ Mariam Anako wọ́n ti fún ibi tó yẹ kó wọ̀ ó ti dí ìwọ tó yẹ kó máa wárí ìrìsùn Kábíyèsí òwò bàbá Lámídì Adéyẹmí kọ́lọ́n bá wa fọ̀nù kí ilé wọn má dàrú kankan má ṣe wọn. Did you know the next person to wear the gbogbo Yorùbá race now is your husband which is bàbá wa Ẹnìtàn Jájá Ògúnwùsì ó mọ iye àtẹ̀yẹ Ọlọ́run dídì gbé ẹ síbẹ̀ ní Naomi láti lọ ṣe àtúnṣe ò wá ní sùúrù ò farabalẹ̀ ò lámójú kúrò ṣebí ìyá àti àwọn àbúrò ẹ wà bẹ́ẹ̀ that only that can keep your company so kò dẹ̀ ní sẹ́ni tó máa yẹ̀ yín lọ́wọ́ wo if there's anything kò dẹ̀ rọra máa live life fún ẹ ń bẹ̀ without any issues ó wá ti torí ìjà ó ti torí pé àwọn kan ń lọ síbẹ̀ àwọn kan ń ṣe gbá àwọn kan ń ṣàwo ó wá mú ibi tó yẹ kó jókòó sí ibi tó yẹ kó jẹ́ ibùjókòó títí dọjọ́ alẹ́ ó dẹ̀ bàjẹ́ ó wá lọ sórí social media náà wọ́n á gbóbìnrin mi wọlé ń sìn mo mọ̀ pé within you you are not happy. Kábíyèsí dẹ̀ fẹ́ràn ọmọ Naomi we can see it in Kábíyèsí's eyes even gata close mọ palace mọ̀ pé Kábíyèsí fẹ́ràn ẹ bó ó dẹ̀ mú ayọ̀ pọ̀rọ̀ ó dẹ̀ fi bàjẹ́ tọkùnrin bá fẹ́ràn tó fẹ́ràn yàn má máa díẹ̀ ọkùnrin yẹn pé kí ni kò lè fi mí sílẹ̀ obìnrin pọ̀ tí tó fẹ́ Kábíyèsí àwọn tó tẹ̀ rẹ́dì láti náwó fún Kábíyèsí tẹ́ pé wọ́n ti rẹ́dì láti gbáwó lọ́wọ́ Kábíyèsí pé àwọn máa náwó ọwọ́ àwọn fún Kábíyèsí wa ń bá Kábíyèsí ẹ wá ń jà sọmọ ń sìn ẹ ń jà sí Tadé ní káwò wọ́n ti ní kò wé Tadé ní káwò wá sí pálásì ìwọ ló lè gbé sílẹ̀ gbogbo ní òsì yẹn la rí so kí ló fẹ́ ṣe sọ̀rọ̀ tó wà lẹ́yìn pẹ̀lú ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ dé màmá ẹ ni wọn ò tó ẹ sọ́nà dáadáa wọn ò dẹ̀ ní sùúrù pẹ̀lú ẹ wọn ò dẹ̀ sọ fún ẹ torí pé ọgbọ́n ọmọdé sì wà lọ́pọlọ ẹ Naomi ọgbọ́n ọmọdé sì wà lọ́pọlọ màmá ló yẹ kó tó ẹ sọ́nà pé Naomi ọmọ mi mo mọ̀ pé kò easy torí pé ibi tó wà yìí ibi tó lágbára ni ṣùgbọ́n màmá tó ẹ sọ́nà màmá fàdúrà ràn ẹ́ lọ́wọ́ màmá fi àwẹ̀ jagun màmá fi gbogbo ẹ̀ jagun pẹ̀lú ẹ ó wá fi Kábíyèsí wá lọ jókòó sí ilé ìyá ẹ̀ ìwọ dídí aya ọba aládé ó wá lọ jókòó sínú inú ilé ìyá ẹ̀
àtàbúrò ẹ àtàwọn ẹ̀gbọ́n ẹ wá wà ń bẹ̀ ẹ wá ń lọ sọ́dọ̀ sí Lumine ló wá ń gbowó owó tó kó lọ́dọ̀ Kábíyèsí. Lumine ló kàn ń gbà lọ́wọ́ yín, ló ń bá yín fi ránṣọ. Aṣọ tó ń wọ̀ lórí social media, ẹjọ́ Naomi, ta ló replicate ẹ̀? Ta ló ti replicate gbogbo aṣọ tó wọ̀ lórí social media tí wọ́n sọ pé òkè o aṣọ tí Naomi wọ̀ lánàá mo fẹ́ kán rán fún mi? Ta ló ti replicate ẹ̀? Ta ló ń deceive? Ta ló ń bùgà? Kò sẹ́ni tó rí ẹ pẹ̀lú àwọn aṣọ tó ń wọ̀. Kò sẹ́ni tó. Iyì ni adé tá a gbé sí ẹ lórí. Bí ayaba Esther, òun ládé tá a gbé sí ẹ lórí. O dẹ̀ fọwọ́ rẹ̀ o ṣe kí ni? Esther ò fọwọ́ rẹ̀ kó fi yí adé ẹ̀ dànù. Bó ti ẹ̀ pé ilé ọba yẹn le, Esther fi àdúrà jagun. Esther lọ lórí ìkúnlẹ̀, ó gbàdúrà sí Ọlọ́run, ó fi àdúrà jagun. Àwọn ẹ̀mí mímọ́ dúró tí àwọn ogun ọ̀run dúró sí. Ìwọ wá ṣe yánmayànmá. Àwọn tí tó fi gbé obìnrin mi tẹ̀lé tó gbóbìnrin mi lé ẹ lórí. Jọ̀ọ́, níbo ló fẹ́ fojú sí báyìí o Naomi? Níbo ló fẹ́ fojú sí Naomi? What next? Ìwọ ni kó ṣàlàyé fún wa nǹkan tó fẹ́ ṣe. Ìyẹn ni kó ṣàlàyé fún wa nǹkan tó fẹ́ ṣe. Kó wá ṣàlàyé. Màmá lẹ́kìtì, ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ rí sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Torí mo mọ̀ pé iná ti advice Naomi títí kò gbọ́ torí pé ojú ọmọdé. Nísìnyí ó ti gun kíkọjá ewé báyìí o. À ń wo bó ṣe ń lọ. Kábíyèsí wọ Ọjájá o. Ọlọ́run ilé àtọ̀nà yín kò ní dàrú o. Ọlọ́run á dúró tì yín o. Á dúró tì Mariam Anako. Ọlọ́run á kọ́ mọ̀ ṣe. Ọgbọ́n àti ìmọ̀ àti òye tọ́lọ́run bá wa jogún fún Ẹ́sítérì ayaba nígbà wọn ni. Ọlọ́run á bá wa jogún ẹ̀ fún Mariam Anako Ogunwusi o. Ò ní ṣìṣe o Mariam Anako. Ọlọ́run á máa kọ́ ẹ̀ mọ̀ ṣe. Wàá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lé Kábíyèsí. Wàá bí sùn wàá bí wàlẹ̀. Ẹ ṣe ọba jẹ kó pẹ́pẹ́pẹ́pẹ́. Ẹ ṣe ọba jẹ kó pẹ́pẹ́pẹ́. Ìwọ náà kẹ̀lé bá ti dé palace Mariam Anako, tighten gbogbo everywhere, draw boundaries. Kò jẹ́ kán mọ̀ pé olórí wà láàfin. Má fàyè gbàgbàkúgbà nǹkan tó bá ní gbà. Bẹ̀rẹ̀ sí ní kọ́ Mariam. Bẹ̀rẹ̀ sí ní kọ́ draw timetable fún everybody. Ibi tó ní kálukú máa dúró sí, ibi tó ní dúró sí, òun ni kò bẹ̀rẹ̀ sí ní máa ṣe. Kò dẹ̀ má trust anybody nínú palace yẹn. Ìrìn ẹsẹ̀ kó ṣọ́, oúnjẹ tó máa jẹ kó ṣọ́, ọ̀rọ̀ tó máa sọ gan kó ṣọ́. Kò bẹ̀rẹ̀ sí ní fún Kábíyèsí ní àwọn nǹkan tó máa ṣe pé báyìí ló fẹ́, nǹkan tó báyìí ló fẹ́, nǹkan báyìí ló fẹ́. Kẹ́bẹ̀ àti sí ní kò ti bẹ̀rẹ̀ sí ní sọ má jẹ́ kó pẹ́ rárá. Yìí sì ó ṣì hot, the love is still glowing ní heart Kábíyèsí. Àwọn nǹkan tó bá fẹ́ jẹ́ kí Kábíyèsí bẹ́ẹ̀ mọ̀ pé nǹkan tó fẹ́ leléyìí. Gbogbo pati tó ń ṣe ń palace nǹkan kan bẹ́yìn, mo fẹ́ kí wọ́n gangan a fẹ́ máa rí ẹ. Ìyá alájẹ kó má máa ra halẹ̀. A ní àwọn tó máa ń joyè káàkiri gbogbo àgbáyé tó yẹ pé àwọn míì wọ́n sọ di ìyá lọ́jà, ìyá alájẹ wọn àárín wọn ní palace fòtòfòtò tó máa take over. Ṣó ti yé nǹkan tí mo sọ fún ẹ? Jẹ́ kí ìyá alájẹ mọ̀ pé olórí wà láàfin. Jẹ́ kí Tóyìn Kọ́ládé mọ̀ pé olórí wà láàfin, pé olórí ti dé. Jẹ́ kí Tóyìn Kọ́ládé mọ̀ bẹ́ẹ̀. So wọ́n ní kó bẹ̀rẹ̀ sí ní máa ṣe gbogbo àti ṣe kó change nǹkan tó bá fẹ́ change. Àyè wà fún agbára wà fún olórí nìyẹn láàfin. Nǹkan tó bá fẹ́ lọ́mọ bẹ́ẹ̀ fẹ́. So kó bẹ̀rẹ̀ sí ní ṣàtúnṣe, kó bẹ̀rẹ̀ sí ní máa tún gbá ṣe, kó máa táwọn ṣe. Kó má jẹ́ kẹ́nìkan fọwọ́ lálẹ̀ fún ẹ. Nǹkan tá a rí lè ní o àwọn ẹ̀yin viewers àtàwọn subscribers ẹ jọ̀ọ́ bá wa subscribe sí page wa, ẹ bá wa like ẹ bá wa share show yìí, ẹ jẹ́ kó lọ kó go global, kó kọ́ Naomi lára pé tá a bá wí fọ́mọ ẹni ká gbé orí ọ̀kẹ́kẹ́ kókó láwo abẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ títí àfìgbà tó tẹ́ Naomi, àfìgbà tó tẹ́ Olódùmarè tó dẹ̀ gbé ẹ síbẹ̀. Ṣé nǹkan iṣẹ́ tó rún ẹ kó lọ ṣe lélẹ́yìí? Ó parí iṣẹ́ wọn ní bèrè kọ́ lóníṣẹ́ afẹ́ni tó bá ṣe dópin. Ó dẹ̀ mọ̀ pé Kábíyèsí ó fẹ́ràn Ọlọ́run nú ayé ẹ̀ gan. Wàá dúró tì, wàá fàdúrà jagun, wàá bọ́ wọn pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Nǹkan kékeré wà lọ. I wish you best of luck o Mariam Anako. Káàbọ̀ sílé wa o. Káàbọ̀ sílé wa. Àríjú báyìí náà lọ. Ẹ bá wa share, ẹ bá wa like page wa o. Ire o. Ẹ ṣé o.